bàtà tó ń ṣaláǹgbá pìṣì òun la máa fi fóòrù lé ìyáláyà gbogbo ẹ̀yin ọmọ àlè ilẹ̀ Yorùbá tẹ̀ ní jẹ́ káwọn èèyàn ṣe rere láyé. Àní ẹ ti bàjẹ́ bọlẹ̀ ṣe ti gbọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Ondo State ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọ́wọ́ yín o ẹ̀bà. Gọ́vnà Orímisàn Aiyedatiwa àpèmọ́ra ẹni là ń pe Tèmídire wọ́n ní ni o wọ́n ní ẹ fún MC Oluomo wọ́n lè fún ní $1 million láti wá rígì election governorship tẹ́ fẹ́ ṣe ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ní Ondo State. Náà ẹ ò tí gbọ́ mo mọ̀ pé ò lè gbọ́ etí ọba nílé etí ọba lóko dára ló ń jẹ́ bẹ́ẹ̀. Aiyedatiwa has gifted MC Oluomo $1 million plans on rigging governorship election. PDP ló sọ bẹ́ẹ̀ don't come for me o don't come for me bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Olúlu ó ti ẹ̀tọ́jọ́ mẹ́ta brọ́dà mi alfa báwo lọ̀rọ̀ ti bí pẹ́sì tàbújá pẹ́sì ìyẹn sì wà on pause ok kí ló ń ṣẹlẹ̀ ń gbòòrò ayé Ondo ló tún fẹ́ lọ jà fún Olúlu ò kì í gbọ́ràn. láǹsì mo wá rí àwọn ọmọ orú àtàwọn ọlọ́kadà tí wọ́n ń ṣe protest wọ́n á béèrè lọ́wọ́ kí ló dé wọ́n ní ara ní àwọn epo tí wọ́n gbogbo táwọn wá rà gbogbo ẹ̀ lọ́wọ́n àwọn àti jẹ àti mú wá nira fáwọn. Mo wá sọ fọlọ́kadà yẹn pé tí mo béèrè lọ́wọ́ rẹ̀ pa kí ti yín bàjẹ́ ó pé ojú tí kí tu ẹgbẹ́ òṣèlú APC bàjẹ́ lọ torí ẹgbẹ́ òṣèlú APC wọ́n mọ̀ para níyín wọ́n mọ̀ pé báyé gbádùn kan ò sí fún yín wọ́n mọ̀ pé ẹ rí owó jẹun àwọn ọmọ yín ò rí léèwé lọ mọ́ àwọn ìyàwó yín ti fẹ́ di ìyàwó wọ́n wá pè yín wọ́n fún yín 20,000 pé ká má bàa fi ṣe rally lásìkò pàtó ń ṣe protest wọ́n wá pọ̀ lọ́kadà wọ́n pọ̀ mọ́rúwá wọ́n pọ̀ ẹgbẹ́ mọ́tò wọ́n pọ̀ ẹgbẹ́ onímọ̀sínì gbogbo yìí ni wọ́n fún lówó tá à ń lágbàlagbà nínú wọn lágbàlagbà tẹ́bí tí wọ́n 70 80 tí wọ́n ń jáde síta pé àwọn sọ́pọ́tì o ọmọ ẹgbẹ́ àwọn tó bá lọ ó ṣe lára ẹni. Ní ìsìlẹ̀ wá jáde yìí wọ́n sọ fún wọn pé kí ti yín bàjẹ́ ẹ̀yin ọlọ́kadà àti mọ́rúwá kí ti yín bàjẹ́ ó pé kí ẹgbẹ́ òṣèlú APC bàjẹ́ lọ kí ti wọ́n má bàa fi lè káàsì wọ́n má bàa fi lè tú wọ́n wá pè ẹ̀yin wọ́n fún yín lówó ẹgbẹ́ náà tẹ́lẹ̀ sìn ara wa tó padà níyín nígbà tẹ́ ẹ náwó tán ẹ tún jáde síta tó bá tó dìgbẹ̀ lẹ́sẹ̀ ẹ̀yin náà wọ́n tó kówó fún ẹgbẹ́ búrẹ́dì ni ẹgbẹ́ mọ́rúwá ni ẹgbẹ́ ọlọ́kadà ni ẹgbẹ́ tẹ́sí ni ẹ̀yin náà wọ́n kówó fún pẹ̀lẹ́sẹ̀ kẹ́kẹ́ fi ta ọjọ́ ọ̀la yín kẹ́ fi bà tàwọn ọmọ yín jẹ́ ó yẹ kẹ́ wá ronú níbi èyí tó ṣẹlẹ̀ yìí Ìgbó local government tí ń pọ̀ yìí tẹ́ bá tó dìgbẹ́ fẹ́ gbèsè APC arótún ní ju báyìí bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ti wáyé lọ ẹ̀yin ọlọ́kadà àtọ́nímọ́rúwá àfi kẹ́ ronú padà ẹgbẹ́ òṣèlú PDP ni ẹ lọ dìgbò yé fún torí pé ìjọba tí mẹ́mẹ́ ìjọba fi lè dìgbò fáwọn tó fà kalẹ̀ local government kọ̀ọ̀kan àpò wọn náà lówó tó máa bọ́ sí àrọ́wà ní ju bẹ́ẹ̀ ti wà lọ torí wọ̀ ọ̀tí ẹ̀ ráyè tí wọ́n mọ̀ pẹ́ ń bẹ ẹ wo tí wọ́n tún gbélé ilé rí tẹ̀ ń san lójoojúmọ́ lówó táàsì yín tẹ̀ ń san sínú ẹgbẹ́ ẹ̀yin ń ṣe ẹ̀tọ́ fún wọn àwọn ò ṣẹ̀tọ́ fún yín Ọlọ́run kọ́kọ́ yín mọ̀ ẹ̀sẹ̀ ọlọ́kadà tó ń mọ́rúwá tẹ́ ẹ bá tún gbóhùn bẹ̀ lẹ́sàn yìí ẹ ta ọjọ́ ọ̀la yín àti tàwọn ọmọ yín Ọlọ́run. Bá ṣe ń bi ni nìyẹn o bá a ti ń bi ni nìyẹn bẹ́mi náà ṣe rí nìyẹn MC ó tọ́jọ́ mẹ́ta brọ́dà mi aláti ròpọ̀ àlejò àfihàn lẹ̀ Olúlu gbadewàlú tí a kò sọ́bà lóṣòdì Olúọmọ ló wà níbẹ̀. Anyways, Aiyedatiwa has gifted MC Oluomo $1 million plans on rigging governorship election. $1 million kẹ̀ PDP ló wí bẹ́ẹ̀ o ẹ ṣe ní jẹ́jẹ́ ká mọ́ rù mo kíwá mo kíwá ó gbogbo ibikíbi tó bá wà tó ti ń gbọ́ mi àbí tó ti ń wò mí orúkọ tèmi ò máa yí padà rárá Yèyé Dára Global Yèyé Dára ọmọlúàbí one Yèyé Dára kòwé ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kòwé lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nínú tá ẹ bá lẹ́ẹ̀ní gbọ́ somebody like me mi ò ní gbà ní gbogbo ọmọkọ ilẹ̀ Yorùbá àsìkò ti tó tá máa jí dìde tá máa ti ṣaṣáraba gbogbo pẹ̀lú àwọn ọmọ àlè tó wà láàrin wa ẹ̀wà àwọn ọmọ PDP ni o àwọn ni wọ́n pè mí o náà pè mí lè pè mí wá láti fẹ́ ṣẹlẹ̀ l'Ondo wọ́n ní ẹ̀yin ọmọ Ondo State wọ́n ní Orímisàn Aiyedatiwa gọ́vnà wa l'Ondo State torí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ni mo jẹ́ wọ́n ní
wọ́n ti sọ Ondo state ó ti di Dubai, wọ́n ló dùn bí, wọ́n ló fine bí, wọ́n ní gbogbo yín lẹ níṣẹ́, wọ́n há mọ́tò ọ̀fẹ́ fún yín. Ohun tá a gbọ́ nìyẹn. Wọ́n ní ẹ̀ṣẹ́ ń gbọ́ wọ́n ní tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀, ṣé lóòótọ́ ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Ṣé lóòótọ́ ni ẹ̀yin wo lẹ rí Olúlu MC lẹ́nu ọjọ́ mẹ́ta ní Ondo state? Okay, ẹ jẹ́ sáré gbé yín débẹ̀. The Ondo State People's Democratic Party, PDP, has accused Governor Lucky Aiyedatiwa of planning to collaborate with Musiliu Akisanya, aka MC Oluomo, to compromise the legitimacy of the upcoming governorship election. Ṣóǹgbọ́. Wọ́n ní àwọn PDP, People's Democratic Party ní Ondo, àwọn ni wọ́n accuse governor yín o, present governor Lucky Aiyedatiwa, wọ́n ló planu àjọṣepọ̀ pẹ̀lú MC láti rig election tẹ́ fẹ́ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. The party claimed that Aiyedatiwa was planning to use the influence of MC Oluomo to rig the election in his favor. Ẹni ó ti lọ fàáfà. MC, you are doing well ní tiẹ̀. Jẹ́ ọmọ alárí mọ̀, ìbówó ló pọ̀ lọ́wọ́ ẹ̀. Tí ó bá jẹ́ pé owó tó pọ̀ lọ́wọ́ ẹ̀, nígbà ẹ̀yin ọmọ Ondo àní wọ́n ti ọ̀nà pín mọ́tò fún yín, wọ́n máa ń gbé bag of rice à ń já sẹ́nu ọ̀nà ilé yín lójoojúmọ́ everyday ni. Tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀, ibo ni Aiyedatiwa wọ́n ti rí $1 million tó lọ ń kó fún MC, ó tún lọ ń kówó fún MC kó wá rí election fún ẹ lóńdó. Èèyà MC àná àbí tòní, èmi ò mọ̀, mo kàn béèrè ní o. It's a question, don't come for me o. Aiyedatiwa jàre, torí mi ò ní sọ pé Aiyedatiwa àpèmọ́rẹ́ ni là ń pè tèmi dire. Jọ̀ọ́ nítorí Ọlọ́run ló lóró pé wọ́n fẹ́ kó fún MC tó máa fi deliver fún wọn. Kì í lẹ̀. Owó tí òṣèbọ̀ owó tán kó fún yín kẹ́ fi tú state ṣe ni tẹ́ kó pamọ́ di ìgbà election. Yo èṣù lába yín náà. Wàá jàre, you are doing well, Governor Aiyedatiwa. Wàá bí ìjà sọ̀rọ̀. Mo ní kí n béèrè question lọ́wọ́ yín ni brother mi, daddy mi, bàbá mi, my governor. So ẹ ti gbàgbé last year kọ́ ni wọ́n ń ṣe election, presidential election àti governorship election fáwọn state kankan. Mi mọ̀, ẹ lè má gbọ́, bẹ́ẹ̀ bá gbọ́ èmi ń try láti jẹ́ kẹ́ mò ń gbé yín débẹ̀ ni. Ẹ má don't come for me o. Ó ní iye òbítíbitì bílíọ̀n tá a gbọ́. Wọ́n ní allegedly ni o, allegedly tán ní bàbá Musiliu MC Oluomo Olúlu kò padà gbadé wọ̀lú. Wọ́n ní ó gbé tí bàbá Tinubu Governor Aiyedatiwa, mo kàn ní kí n sí yín pẹ́rẹ́ pàkọ́ ní o kẹ́ lè mọ ṣọ́ọ̀kì tó máa mú yín gan ni. Bàbá Tinubu bó ṣe làmìlaka tó, ṣé o mọ̀ wípé MC ó wà lára àwọn boys ẹ̀ tọ́mọ̀ mọ̀ gbé agbára fún torí election báyìí náà ni. Láti wọ́n ní kàn já ballot box báyìí nínú kàn jí gbé kàn ṣáà ti jẹ́ kí ìbò kó pé anything, snatch am, pick am, rob am, everything ó ṣáà ti pé kówó pé kí gbogbo kìíní tà ń wí kó délẹ̀. Àfìgbà tí ó di ìgbà ìdìbò ìṣe làwa gbọ́ nínú information wípé òbítíbitì owó burúkú tí bàbá Tinubu pín tó ló gbé fún MC Olúlu, wọ́n ní ṣe ló mú báyìí. Ó yá ṣe ó gbé kinní yẹn ó ya pamọ́ bí èèyàn rírun tó wà ń bẹ̀ lójú síta. Mo kàn ń sáré gbé débẹ̀ ni òtòrò ó máa ṣọ́ọ̀kì máa mú ẹ gan ni o. Ó wà ní fẹ́ẹ̀lì tán kò wá máa sọ pé kọ́ máa bá ẹ wá MC kiri o, ìyẹn lèmi máa bá ẹ jà sí o, lè ṣe kọ́kọ́ fẹ́ MC o. Ṣùgbọ́n ṣó rí deliver yẹn tó rò pé ó máa deliver fún ẹ, lọ bèrè lọ́wọ́ àwọn tó súnmọ́ MC. Ìjà yẹn sì wà lẹ́ náà tí ìrójú tó ẹ̀wọ̀n rí yanjú òde ní ilé ni o. Òun ló fàjà láàrin òun àti bàbá ẹ olódóde o wípé ọmọkọ́mọ nìwọ ìdí ẹ̀fẹ́ yà nísìnyí mo dẹ̀ kówó fún ẹ kó o deliver. Ó ṣòdì tí MC tó dì mú mọ́kàn ní help yẹn ni. Ó ṣòdì tí MC dìmú nígbà náà tó yìí ń ṣe bàbá tó yìí tó ń halẹ̀ tó ń kilẹ̀ kiri lẹ̀. Ó sì strong ìgbà yẹn. Kò rí Òṣòdì deliver. Mo kàn ní já yín sí ni o. Pẹ̀lú owó burúkú tó gbà lọ́wọ́ bàbá Tinubu, kò rí Òṣòdì deliver fún bàbá Tinubu. As a matter of fact, bàbá Aiyedatiwa, ṣé ẹ ò gbọ́ wípé bàbá Tinubu bọ́n ṣe láwọn làwọn bí Lagos State tán káwọn boys tán rèsì àwọn ọmọ union kabẹ̀, wọ́n padà lùsì Lagos State, wọ́n bójú bàbá Tinubu,
bàbá Tinubu wọ́n bójú bàbá Tinubu jẹ́ ní Lagos State nínú property wọn nínú ilé wọn bẹ̀ wọ́n ti ẹ̀rọ ti bọ́dí náà kọ́mẹ́tì ìwà sọ tẹ̀yìn ṣọ́ọ̀kì máa mú yín o kó má jẹ́ pé ìwọ̀nba tẹ máa enjoy as governor ò lè enjoy yìí ẹ báyìí lè tètè lọ withdraw owó yẹn tẹ́ bá fi ṣe nǹkan fáráàlú wàláhì ẹ máa win tẹ́ ẹ bá ṣe nǹkan fáráàlú wọ́n á mọ̀ pé ẹ ṣe nǹkan tẹ́ ò fi lè ṣiṣẹ́ báyìí tẹ́ ẹ bá become governor for real ẹ máa ṣe gudugudu méje yàyà mẹ́fà mọ̀ wọ́n ẹ̀pù yín ni o ṣùgbọ́n ṣe rí ibi tẹ́ ẹ kówó lọ yẹn ẹ lè rówó yẹn gbẹ̀ anyway ẹ wo ẹ jẹ́ àtẹ̀síwájú. The party claimed that Aiyedatiwa was planning to use the influence of MC Oluomo to rig the election in his favor. You dey hear am? Oh. The opposition's allegation was contained in a press statement signed by the spokesperson for the PDP campaign organization, Aiyedatiwa. The PDP also claimed that the governor has been using the state security vote to fund violent activities and intimidate opponents. Oh, we talk ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ni tí bá ń sọ̀rọ̀ ẹ má dẹ̀bẹ̀ ní pé ẹjọ́ mi ti pọ̀ jù ní gbogbo wọn náà gba security vote ó kéré jù wọn gba less than 700 million monthly òun làwọn PDP san bí sí pé owó state security vote òun ni Aiyedatiwa governor Aiyedatiwa ló fi ń dá wàhálà lẹ̀ l'Ondo State tó intimidate opponent yẹn àwọn other political party gbogbo yín ẹ máa wọ náà ni APC PDP LP everything pípípí ẹ máa wọ náà kẹ́wù ayé gbogbo yín ò ní dà irúkírú ọbẹ̀ wọ gbogbo. The statement read in part, due cognizance has been accorded to deft moves by good Governor Lucky Aiyedatiwa to compromise the peace and tranquility of our dear state as we inch towards the November 16 gubernatorial election in Ondo State. Towards accomplishing this dastardly goal, some strategic steps have been taken and we have clearly decoded them. Àṣírí tú ló yẹn bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n fẹ́ ṣe governorship election ní Ondo State ní 16th of this month. Ẹ wá. Wọ́n fẹ́ shut down the whole major city ní 15th of this month. Àwọn students. Bí wọ́n ti hijack àti hijack àti ìmọ̀ àṣàṣì ń gbọ́ pọ́n fẹ́ shut down. Ẹ dẹ̀ máa ṣe governorship election ní on 16 September yìí náà ìjọ́ kejì yẹn. Àwọn ọmọ fúta àwọn institution yín l'Ondo State wọ́n wà lára wọn nǹkan kan tí ń ṣẹlẹ̀ láàrin yẹn géèmù kan ṣẹlẹ̀ láàrin yẹn anyway ẹ jẹ́ a máa gbogbo ẹni bá lọ ló bá kú ẹ jẹ́ àjọ máa bàbọ̀. Àwọn PDP wá ní we also note the visit to Ondo State last week of Mr. Musiliu Akinsanya alias MC Oluomo, a Lagos-based APC enforcer who has played and continues to discharge terrible roles in compromising security and voting during elections in Lagos and southwestern states during off-cycle election. Wọ́n ní lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn ni wọ́n rí MC Oluomo tó gbórí wọ Ondo State. MC tí wọ́n dẹ̀ rí yìí wọ́n ní kò ní good record nílẹ̀ Yorùbá. Wọ́n ní kí ni o wọ́n ní torí fún iṣẹ́ burúkú tó máa ń ṣe tó máa ń discharge tó máa ń gbà lọ́wọ́ àwọn politician ó máa ń ṣiṣẹ́ burúkú tó máa ń deliver especially during the election. Wọ́n ló máa ń jí ballot paper gbé ó dẹ̀ máa dá wàhálà sílẹ̀ ẹ̀yọ́. Wọ́n ní nítorí ẹ̀ it is on record that Governor Aiyedatiwa rolled out the carpet to host him. Wọ́n ní Governor Aiyedatiwa wọ́n ní ṣe lẹ mú gbogbo ọ̀nà báyìí tẹ́ clear gbogbo ọ̀nà ẹni iye ní ẹyẹ tẹ́ mú tìfọ́n ti lù tẹ́ lọ fi welcome MC Oluomo ní Ondo State. Now, unconfirmed report indicates that this fellow was gifted $1 million at the end of his suspicious visit to Ondo State. Wọ́n ní ẹ̀yin náà ti gbọ́ tí mo ṣe sọ wọ́n ní àwọn náà tó wá sọ pé unconfirmed ni o ṣùgbọ́n unconfirmed report ni o tó indicate wípé Governor Aiyedatiwa of Ondo State gbé $1 million fún MC ní Ondo State nígbà tó wá kí. We also note that a couple of APC members in Ondo East, Apostle Akim Mejiwa Olushola
Alhaji Adesina Salami Akitunde Temitope Ola Inukan and others are aware of the murderous intent and capacity of their leadership, briefed their lawyers, Messrs. Kuwumi, Iluyemi, and Co., to raise alarm and report to the police sundry threats to their lives by retired Honorable Olamide Oladiji, Speaker of the Ondo State House of Assembly, simply because they accused him of stealing palliatives. I give palliative again. Because they accused him of stealing palliatives sent by the federal government allocated to their Ondo East local government and the sum of 2.5 million naira. Ṣé ra wọn wèrè. Ṣé ra wọn olórí burúkú. Kì í ṣe pé PDP yẹn náà ó sàn fún wọn o. Kì í ṣe pé àwọn kì í ṣe pé PDP náà bẹ́tà APC olórí burúkú jọ ni wọn. Ṣùgbọ́n ẹ̀yin Ondo East local government wọ́n ṣe rí palliative àṣírí ti tú ẹ bá mi pé fídíò yìí dọ́dọ̀ gbogbo ọmọ Ondo state pátápátá. Wọ́n ní federal government gbé palliative fún ẹ̀yin Ondo East local government yín kó pín fún yín with the sum of 2.5 million. Ṣé rí palliative ẹ̀yin Ondo East local government ṣé rí. Thus, we take serious view that kí n tó lọ síbẹ̀. Lọ́rọ̀ kọ́ṣá àwọn PDP wá ní àwọn ò rí nǹkan kan. Ipe kò deliver ó kó owó yẹn sápò ó dẹ̀ kó palliative pamọ́ iṣẹ́ wọn ni ó ti di wá wọn ó ti daṣà wọn ẹ má má gbára lé wọn o ẹ má má gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọn PDP APC LP ẹ má má gbọ́kàn lé wọn o wọn ò dáa wọn ti ya wèrè. Owó lẹ ṣá ń kó ṣá ṣé ẹ fẹ́ kówó lọ sọ́run ṣó lórí burúkú nìyẹn ni kí tiẹ̀ ní property wèrè tí gbogbo yín tẹ ya wèrè kalẹ̀ lórí owó ẹ̀kan má ṣe ní Nàìjíríà bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin nìkan lẹ nídìí owó ẹ̀yin nìkan lẹ mọ owó náà ṣé nǹkan mi ò ti wọ̀ yín lára pẹ̀lú ọ̀rọ̀ olówó dé ṣé nǹkan mi ò ti wọ̀ bẹ́ẹ̀ president akówó jẹ senator akówó jẹ minister akówó jẹ governor akówó jẹ local government chairperson chairman àwọn akówó jẹ councillor akówó jẹ gbogbo yín kówó jẹ báwo nínú gbogbo wọn tán kówó jẹ yẹn báwo lẹti ibo lẹti fẹ́ rówó tó yẹ kán fi tún Nàìjíríà ṣe àwa sọ fún yín pé kí gbogbo wa jọ bọ́ síta ká jọ bọjú wọn jẹ ẹ̀yin ló ń gbowó àṣírí yín náà ti padà tú báyìí ẹ̀yin ẹgbẹ́ ẹlẹ́yẹ ẹgbẹ́ aláta ẹgbẹ́ elépo ṣe ẹgbẹ́ lẹ́nu bàbá mi yẹn àṣẹ gbogbo yín lẹ gbowó tí yín bá yín o làwọn wá ń gbèjà yín ebi máa pa yín kú ebi ló ń pa mọ́nàmọ́ná kú gbogbo yín tẹ gbowó ebi ló máa pa yín kú ẹ wá gbogbo yín tẹ gbowó ṣé ẹ ti náwó yẹn tán ẹ ti lè ná tán ó máa sùn lójoojúmọ́ ní báyẹn fún yín gbà yẹn wọ́n máa fún yín so ẹ̀yin aláta náà gbowó ẹ̀yin ẹlẹ́ja ẹ ti gbàgbé pé protest aláta ẹ protest onítòmátò ẹ ti yá sáré gbàgbé ẹ̀yin ti wá gba 500 naira gba 5,000 wọ́n wá kówó fún yín ẹ̀yin wá ṣe torí ìgbẹ̀yìn lẹ wá mọ̀ pé Yorùbá ló wà ń bẹ́ẹ̀ ẹ tún ti wá ń sunkún sìn ẹ máa sun kúkú o ẹ̀yin ẹ máa sun kúkú gbogbo yín tẹ́ ń gbowó tó bá ti dìgbà tó yẹ kẹ́ ti action bọ̀ tá máa fún yín ní peanut tẹ́ bá ti wá tán tówó bá ti tán tẹ́ wá bó síta tẹ́ wá sunkún ẹkún máa pa yín torí wípé orí yín ò pé ó dé pé àsìkò tá wà yí aráàlú gan máa bẹ̀rẹ̀ sí ní gé aráàlú jẹ nǹkan míì ti ṣe yín tá bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí yín sí wọ́n á ní wọ́n bú yín bẹ́ẹ̀ ni I don't understand ẹ̀yin ló ń gbowó èyí ẹlẹ́ja elépo oníyọ̀ ẹ̀yin gbowó ọlọ́kadà ẹ gbowó oníkẹ̀kẹ́ márùwẹ̀ ẹ̀yin gbowó ọlọ́mọláńkẹ́ gbowó lẹ́yìn ọ̀dà no wàhálà táwọn nítorí ti yín jà àbọ̀wọ̀ abẹ́lọ̀rọ̀ ti yín o ẹ jẹ́ àparí màtá tó wà lẹ́ẹ̀ náà. Thus, we take serious view that Thus, we take serious view that exists a high propensity for the preparation of violence in the APC. On those states, to the extent that stalwarts in the party decided to immediately take action against their leaders to safeguard their lives from being terminated, unceremoniously underscores our conclusion to that effect. So, ẹ ti para yín lórí election tẹ́ fẹ́ ṣe nínú month yìí ẹ ti para yín dànù politics in Nigeria le arising
from 4 above. We recall that during the governorship primary election, which produced Lucky Aiyedatiwa as candidate of the APC, violence, intimidation of opponents and their supporters was the order of the day. Many were seriously wounded, almost decapitated and crippled. Thus, we firmly wish to put on record that irresponsible attitude of this nation must be ensured in the forthcoming election in the interest of peace and progress of our state. Attack ara yín, okay. That we reject any plan to engage Musiliu Akisoya for any purpose in Ondo State. We note and seriously underscore that he is a harbinger of violence everywhere he goes. MC Shoraye, wà lórúkọ rẹ̀ ńlẹ̀ Yorùbá. Wọ́n ní wọn ní ìdí ẹni Ondo State MC Wemby ó dẹ̀ pé kò fẹ́ yí ẹ Ondo State máa ná ń pè bẹ́ẹ̀ yẹn kò máa ṣe Lagos State tí ó tẹ̀ rí Lagos State ń gan ṣe ni. Ondo State náà ń pè bẹ́ẹ̀ yẹn kò máa ń ṣe Ogun State kò máa ń ṣe Kwara tó ní ẹ máa gba Kwara ẹ máa gba dis ẹ máa ayé ìgbà tó wà lórí àpèrè MC wá ẹ̀yin ìyàwó MC ẹ bá sọ̀rọ̀ jọ̀ọ́jàre brọ́dà mi ọlá bá brother daddy ẹ sọ̀rọ̀ MC torí mo rí pé close mọ́ dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀yẹjọ́ ń lọ káàkiri ó jẹ́ wọn ni ẹ fẹ́ lọ sóńdó Ondo náà ń pè bẹ́ẹ̀ yẹn o wọn gbádùn lóńdó wàláì wọn wà òkè MC mama lọ try rádaràdà ń bẹ̀ wọ́n ti fi ohun ránṣẹ́ sí èmi dé ti help ayé ẹsẹ̀ ẹ bá mi share fídíò kó dọ́dọ̀ MC àwọn PDP Ondo wọ́n ní wọn ò fẹ́ rí ẹ gbogbo ọmọ Ondo náà ò fẹ́ rí ẹ nínú election tó fẹ́ ṣẹlẹ̀ ní month yìí ní Ondo State yìí pé kó má dá sí o fẹ́ lọ tẹ́ o fẹ́ fàtẹ́tẹ́ dì o fẹ́ lọ ṣẹ̀sìn wá láti ta wá sí Lagos State àbí ó dẹ̀ pé ogun tó ń jà ẹ́ yẹn kò tí ì padà lẹ́yìn ẹ̀ ó mọ̀ wípé ò ní political support kankan ó ní anybody kankan tó wà pẹ̀lú ẹ̀ mọ́ tó strong lọ títí ó sì mọ̀ pé àwọn Tinubu family tó fi halẹ̀ mọ́ everybody wọ́n ti dẹ̀yìn lẹ́yìn ẹ̀ ìwọ wá fẹ́ lọ ta ó fẹ́ lọ kó rẹ sínú ná ó fẹ́ para ẹ kú ẹni tí ó fẹ́ para ẹ má lọ dé sí kinní o ó sì ń rú ẹ lójú pé power yẹn ò sí lọ́wọ́ ẹ̀ mọ́ àbí go there mo sọ tèmi ó ní wọ́n sọ fún ẹ pé kò síbikíbi tó o bá ti rí ẹ báyìí wàhálà ló máa dálẹ̀ kọ́ ti tó bá ti rí any group any state any village any town kàn mọ̀ pé wàhálà fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀ lógo ẹ nìyẹn nǹkan tó kọ síbí don't come for me MC PDP ló kọ síbẹ̀. His roles in the last Osun State governorship election are well documented. Ṣóǹgbọ́ Osun State ìtànà ṣe election wọ́n ní last election ipa tó kó wọ́n ní gbogbo ẹ̀ ló wà documented. Hey, Jesus. Just as it was vanquished in that election, it will also be vanquished with consequences. Here, if Aiyedatiwa decided to recruit him and his ragtag team for the purpose of rigging election here, a word they say is enough for the wise. MC wọ́n ní ó gbìyànjú nígbà tó fẹ́ ṣe election t'Ọ̀ṣun State náà ní was it last year or last 2 years gbogbo gbìyànjú àti lọ ṣe rádaràdà ńbẹ̀ wọ́n ní bí wọ́n ṣe treat fuck up ẹ̀ ńbẹ̀ wípé wọ́n máa wá treat the same fuck up yẹn ó máa wá ṣó mọ̀ pé gbẹ̀yìn òṣì lẹ́nu ńbẹ̀ ìsí yóò tiẹ̀ wá lẹ́nu rárá kó lè mọ bí fuck up sí bó ṣe máa jẹ́ àbọ̀rọ̀ lásán fọmọlúàbí bó bá dénú ẹ̀ adódìdí àwọn náà sọ PDP ló sọ ohun tán sọ ni mo sọ síta don't come for me o. We abhor violence as a party and we encourage the APC to be prepared to play by the rules. As failure to do just that, we attract their consequences. We may appear civil, but hereby warn that our civility is not an act of weakness. Tó jẹ́ sí wípé ní Ondo State báyìí election tẹ́ fẹ́ ṣe ní mọ́ǹtì ogun máa ṣẹlẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ PDP àti APC ẹjọ́ máa tá tán délẹ̀ o filẹ̀ gbàbẹ́ filẹ̀ gbàbẹ́ ẹjọ́ máa tá tán délẹ̀ MC ó jẹ́ máa lọ bẹ̀ tó o bá gbowó lọ dówó padà lọ́dọ̀ owó padà torí kán má lọ waste ẹ̀ ń bẹ́ o ní nǹkan kan mọ́ kò sí power mọ́ kò sí backbone fún ẹ mọ́ MC ọmọ bó ṣe fúyẹ́ tó ń sìn atẹ́gùn lásán á gbé ẹ lọ àwọn tó bá súnmọ́ ẹ kí wọ́n sún ẹ kán bá ẹ sọ̀rọ̀ kó gbọ́ràn má da àwọn ìyàwó ẹ sí ógọ́ọ̀dù má da àwọn ọmọ ẹ sí ógọ́ọ̀dù táṣọ́nà bíntín náà táṣọ́ ìwọ̀nba tó ń rí máa mọ́ mi sí à ń sọ fún ẹ ò fẹ́ gbọ́ mo ti gbọ́ mo ti sọ tèmi o mo sọ tèmi mo dúró náà MC ó fẹ́ lọ Aiyedatiwa ìwọ nù wọn lọ́nu
jọjàre bó bá ti rí fídíò yìí má gbàgbé láti bá mi thumb up on this particular video ṣó ti bá mi subscribe sórí YouTube channel support mi náà yes support my brand gbogbo ẹ̀yin tẹ́ ẹ support mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ní dálé ayé ṣe o má gbàgbé láti drop comment ẹ ire o.